fẹ́ pa àfa rẹ̀ ṣé wọ́n lọ fẹ́ gbá àbí wọn kọ́ èèyàn fẹ́ bọ́ nísìnyí wọn láwọn fẹ́ parí ìjà ń ṣe parí tó fàyè lẹ̀ fún un. Amẹ́ríkà ní tẹ́rọ́rìsì pílánì táwọn yòókù ti pílánì òní Trump gbé jáde àwọn afá mi ti jẹ àfá rẹ̀ wí méjì ní já èyí bẹ́ẹ̀ bá sí ọlọ́kọ́ náà fi ní jìyà tá lọ́lọ́sẹ̀ wọn wọ́n ń bínú lágbájá kí ní ń bẹ́lá rẹ̀ tí wọ́n ń bínú iná fi ń bínú rẹ̀ ó lé ní méjì ní tí ọ̀gá kéwú tó àfá rẹ̀ wọ́n àkọ́mà tó mi dágbàgbà ní sọ yàtẹ́gùn gbé ìbọn ní kéwú ọdún mẹ́wàá kí ní bẹ́ẹ̀ tó fi bínú ọkùnrin nígbà tí wọ́n pa ibi lọ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n yan ọmọ rẹ̀ ẹ̀sọ́ lérí tí wọ́n pa ní sítorí tiwa táyà ọmọ rẹ̀ á ní sọ yèrè bàbá rẹ̀ ni ẹ̀sọ́ bẹ́ẹ̀ ti fẹ́ sọ fáìfù tẹ́ bá dáni tó jẹ́sìmù sábàtì tó bá kọ́lé ẹlẹ́ni bẹ́ẹ̀ lọ́wọ́ kiri ẹ̀ka gbé ni ìrọ́lọ́gbà ló ṣe lórí fi kọ́lé èyí ọmọ Nàìjíríà lé ní ta ló lè fẹ́mi rẹ̀ kalẹ̀ fún Nàìjíríà kò sí àtẹ̀mídì bá yín sọ̀rọ̀ yìí ẹ̀wù ìlànà wọn làwọn bọ́ọ̀bù yẹn dájú kiri kan ọmọ ìlú 33 million people lọ́mọ ìlú ọwọ́ àdìkú ra ọjọ́ síbẹ̀ pé etí ibi tí Amẹ́ríkà fẹ́ bọ́ọ̀bù ní bọ́ọ̀bù gbà wọ́n náà mọ́ ìjọ tí Amẹ́ríkà ti sọ pé terrorist tó gbé ní lágbáwá terrorist tó gbé ní àfa tó bá ní àmásà dìníyà tó bá ní ìbò náírà ẹ̀sìn ìtawọ̀ ìrọ́pọ̀ obìnrin ọ̀rẹ́ ni pé terrorist ni ọ́ táwa ní terrorist ní sí ṣé gbogbo ayé ti gbà pé Amẹ́ríkà ní terrorist Amẹ́ríkà ló bà Iraq jẹ́ wọ́n gbàdùn ní Iraq tó Amẹ́ríkà ní Amẹ́ríkà ló pa Saddam Hussein ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ láyé ẹ̀sọ́ ẹ̀sẹ̀ tí Saddam Hussein ní sí ọ̀nà bí ọba yẹyẹ ẹwọ Libya tí a bá ti Nàìjíríà ní tí a bá ti dé Niger àti Niger ẹ̀ bọ̀ sí Libya mama Gaddafi mama Gaddafi báyìí ẹ̀ gbé gbogbo wa ti gbọ́ ní sílé Amẹ́ríkà ti dá owó yìí torí pé tóorò kankan bá ẹ̀kọ́ wò la fẹ́ kọ́ ní ogun yìí ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo fẹ́ ká kọ́ ni pé alágbára ọ̀rọ̀ agbára ló fi ọ Amẹ́ríkà lọ tẹ́ bọ̀ ọ̀tẹ̀ kọ́nà òfin àtẹ̀tẹ̀jì ìní nǹkan ọba ìlànà àmọ́ra ọ̀rọ̀ àrùgbé yóò di eru ni ṣé tó ọba Amẹ́ríkà ẹ̀yìn lè rò pé kò dé ìlú Amẹ́ríkà gbogbo ibi Amẹ́ríkà fi sọ̀rọ̀ owó ìlàjì rẹ̀ kẹ́tìbà orí gọ́ọ̀fù ilẹ̀ lágbáwá gẹ́gẹ́ bí Kuwait àwọn Kuwait yẹn Amẹ́ríkà ní bẹ́sì owó bẹ́ẹ̀ millions of dollars nígbà ní everyday Saudi Amẹ́ríkà ní ọmọ ogun bẹ́ẹ̀ millions of dollars ó ṣe náírà nígbà everyday not month Qatar ọlọ́mọogun bẹ́ẹ̀ Bahrain ọlọ́mọogun bẹ́ẹ̀ Dubai ọlọ́mọogun bẹ́ẹ̀ Oman ọlọ́mọogun bẹ́ẹ̀ àwọn oníjẹ́ sítẹ̀ tó dúró Khalij àwọn mẹ́fà ní Saudi Kuwait Iraq Qatar Oman Bahrain àwọn mẹ́fẹ̀ẹ̀fà tó ní ọmọ ogun bẹ́ẹ̀ tó gbé mílíọ̀nù gbogbo ilé tí ọmọ ogun bẹ́ẹ̀ ní Iran ti bọ́ọ̀kù ẹlọ́wọ́ Tel Aviv wọ́n gbèrú kan ní Tel Aviv ní Iran bí Israeli ti ṣe Gaza bẹ́ẹ̀ náà ní Iran náà ṣe Tel Aviv ti ní Israeli náà Gaza yẹn ìlú náà ti bí àwọn afáàtọ̀ pọ̀jù mọ́m Ṣáfì tẹ́ẹ̀mà gbọ́ ọmọ Gaza ni Yusuf Nabahani sẹ́kù Yusuf Hamzani làwọn máa jẹ́wọ́ ní àbúdá Yusuf Nabahani bí ọmọ Gaza ni ìjìnà láfíà dání tó tún ṣáàbù sọ yóò Bukhari ọmọ Gaza ni Abdulgani Nablusi ọmọ bẹ̀rẹ̀ ni wọ́n ti wá fọ yẹ́yẹ́ tí ẹ bá débẹ̀ millions of people lọ́gbọ̀n ọmọ ìlú wọn ti bá ọmọ mi kú lébi nísìnyí wọ́n kàdé gbogbo eléyìí náà tún dákẹ́ mọ́júmọ́ yìí nǹkan kan kó ṣe ibi lọ́pàá mẹ́wàá ṣẹlẹ̀ ẹ wá wúru agbára tí Amẹ́ríkà ní kí ló padà ṣe bọ̀ ọ̀tẹ̀ àìmọye ọmọ ogun rẹ̀ ló fi èmi wọ́n sùn fún torí pé tẹ́lá lè oyè ẹni tọ́ọ̀pù èrò pé bàbá yẹn rí rẹ̀ pé mọ́ ó lè sọ̀rọ̀ láàárọ̀ kó tó yí padà rọ̀ ni tọ́ba ní ẹ̀ka àárọ̀ tẹ́ ẹ̀ bá ti wò ta pélé ẹ̀ má dànù tọ́ọ̀pù ní jẹ́bẹ̀ gbogbo owó tó wá gbọ́kànlé ó ṣe kí ni ọ̀dọ̀ gbogbo agbára tó gbọ́kànlé ọ̀dọ̀ ẹ̀kọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì wọn bá ti lágbára tó má ṣàkóso mọ̀ pé gbogbo ayé kálákòsí Congress of America táàbí bí àwọn sẹ́nitọ̀ wọn ò tẹ̀lé wọn lógun àbòsí ni wọn fún láṣẹ ìtàhádì Europa àwọn Europe kìíní wọn ò tẹ̀lé tí wọ́n já lágbára wọ́n ní kì í sungun ẹ̀tọ́ wọ́n bá wọ̀kẹ́ ní NATO àwọn 33 country ní àwọn ni wọ́n já lágbára lájẹ́ lónìí tó bá fẹ́ múlù kan wọ́n sọ gbogbo ìlú lérú ni kì í sáwọn ọ̀gbọ́n tí àwọn èrò gbé káàkiri bá wọ́n sàkàpù lánàá tó wà ní mẹ́rin mẹ́fà tí wọ́n sọ èdè ìbẹ́ ẹyọ kan tí wọ́n bá yẹ 50 ọ̀tẹ̀ ẹyọ kan tó bá jáde mẹ́ tí ó jù tó yẹ 50 India ti ṣe sọ̀rọ̀ kan ní sí bọ́ọ̀bù kan yóò rìn láti ilẹ̀ India rẹ̀ yóò sì lè ṣe nǹkan Amẹ́ríkà
mọ̀ pé gbogbo ayé kí ó jà lábòsí gbogbo àwọn yóò tẹ̀lé Spain Andalusi ní Barcelona wọ́n ní kò sáàyè fún láti kọjá bí Amẹ́ríkà ti tó Amẹ́ríkà kọ́dà England tí èkó ọ̀sán Amẹ́ríkà lẹ́nu ó lóun gbé pléènì ń kalẹ̀ nígbà tó yá England ó dà kó agbẹ̀yọ̀ kan ó lóun ọ̀fẹ́ mọ́ lèémọ̀ pé bó bá ti já lábòsí tó báyé ti lè kọ́ bàjẹ́ tó ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ní ìbádàlá gbogbo ayé kó já lábòsí yóò gbọ́ ẹnìkan tí ò ní sá lábòsí ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ̀yin ọmọ Nàìjíríà lé ní ta ló lè fẹ́mi rẹ̀ kalẹ̀ fún Nàìjíríà kò sí àtẹ̀mídìí bá yín sọ̀rọ̀ yìí ẹ̀wù ìlànà wọn làwọn bọ́ọ̀bù yẹn dájú kiri kan ọmọ ìlú 33 million people lọ́mọ ìlú ọwọ́ àdìgbò ra ọjọ́ síbẹ̀ pé etí ibi tí Amẹ́ríkà fẹ́ bọ́ọ̀bù ní bọ́ọ̀bù gbogbo àwọn náà mọ́ àwọn ti ṣe fẹ́ kú sáwà fẹ́ràn ìlú wa ẹ̀yin ọ̀kẹ́ tó kù fún wa Nàìjíríà ló wà fẹ́ràn ìlú wa olórí ti ń darí wọ fẹ́ràn ìlú wa àwọn akẹ́dìdé nísìn wọ́n ní INEC ti Tinubu yẹn àbí àwọn ọ̀fẹ́ yẹn gbọ́rọ̀ yìí ẹ̀kọ́ táwọn ta ló fẹ́ràn ìlú wa bàbá sákì Nàìjíríà ọ̀dà ẹ̀kọ́ fẹ́ràn rẹ̀ àtàfẹ́rẹ́ yàrá bọ́lá bàbá ṣeré ìdáyàrá wọ́n láti fi stadium káwàkiri àwọn ní Cairo stadium tí wọ́n bá lu ọmọ Egyptian tí wọ́n mú ìní rẹ̀ tẹ́nìkan bá pàdé wọ́n pé mọ́sí Egypt eri gbogbo ọmọ tí gbá bọ́ọ̀lù ó sì dìde owó tó dìde wá ní ẹ pariwo Nàìjíríà fún players ọmọ Nàìjíríà ní kí ló ṣe wọn náà kú jẹ́ bẹ́ẹ̀ ẹ wá wo 13 million people ó sì fira rẹ̀ lẹ̀ pé ẹ̀mí àwọn ni àwọn kù síbò àwọn sáwọn náà fẹ́ràn ìlú wa ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹ́rin tẹ́ẹ̀rí kọ́ nínú èyí tẹ́mi ṣàjọ àṣetẹ́yẹ bá jìyà yẹn máa jọ ọ̀rọ̀ ẹ̀wọ̀ ìlànà tó fìyà jẹ láti 47 years wọ́n wá ní epo táwọn ní wọ́n máa ta international market kó tẹ́kọ̀ sí country mi yàtọ̀ sí ìlú rẹ̀ wọ́n máa tà á ní sí ẹ̀wọ̀ ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀karùn-ún àdìgísítì kan ọmọ gbogbo ìyá tí máa jọ dúró ẹ̀rọ mi fẹ́ rà kára lásán lórí dídàkudà ìbí fẹ́ǹsà ni wọ́n fi tẹnu mí làfáà mi fi dọ́gba wú ilé ni wọ́n fi tẹnu mí ló fi dẹni tí wọ́n rí èèyàn obìnrin ni wọ́n fi tẹnu mí kódà wọ́n fi kíni wọ́n fi dáta tóbìnrin ní ìbádàlá dúró déédéé gbogbo ìyá tí bá jẹ ọ́ lòpin tó bá ti jẹ ìyàwó tó ọrọ̀ ní bọ̀ mọ́kẹ́jú ẹwọ́jọ́ tí ìyá ti jẹ ìlànà àtàwọn ọmọ ìlú rẹ̀ kéèyàn ní epo kọ́dà bá ta sí international market ọ̀dẹ̀ dúró mọ̀pẹ́ bí wọ́n bá lọ ológun ọdún ẹgbẹ́ ẹlẹ́ẹ̀keje nù ìjọ kan ló tọrọ wá dìde lónìí ó sì bá ìjọ tí Amẹ́ríkà ti sọ pé terrorist tó gbé lérí lágbáwá terrorist tó gbé lé àfáà tó bá ní àmásà dì níyà tó bá ní ìbò náírà ẹ̀sìn ìtawọ̀ Europe ó gbìlọ̀ lórí pé terrorist ni ọ́ táwa ní terrorist ní sí ṣé gbogbo ayé ti gbà pé Amẹ́ríkà ní terrorist Amẹ́ríkà ló bà Iraq jẹ́ wọ́n gbádùn ní Iraq dùn Amẹ́ríkà ní Amẹ́ríkà ló lọ pa Saddam Hussein ní gbogbo ilẹ̀ bẹ́ẹ̀ láyé ẹ̀sọ́ ẹ̀sẹ̀ tí Saddam Hussein ní sí ọ̀nà bí ọba yẹyẹ ẹwọ Libya tẹbá ti Nàìjíríà ní tẹbá ti dé Niger àti Niger ẹbọ sí Libya mọmọ Gaddafi mọmọ Gaddafi báyìí tẹbá dé Libya wọn gbádùn lùlù ni ìwọ kọ ọtọ ọmọ rẹ ọmọ iye owó skul Kwara poli lásán tó kọrò ló mọ ọ wà lọ lọmọ méjì kú asú ó lè jèrè wọn tó rò ti láì hypertension wọn bá fẹ́ fi kún tó lọmọ méjì nínú Ìlọrin ọjọ́ òkú yóò tètè yá ni wọn sáfù lọ́wọ́ ló gbẹmí mi torí pé wọn sanwó skul wọn sanwó stẹẹlì ọmọ mi bẹ yàpọ̀ tí ní ṣe tó lè gba láptọ̀pù tọkàn tó ló fẹ́ lò ní àwọn ọmọ mi àmì ẹ̀bá ara ní kò wọ́n ní pléènì làwọn fìràn mo ní ọmọ gẹ́gùn pléènì ìwé náà àwọn ìfìràn mọ́tò tó mú 15,000 wá ní sì sanwó báàjì 15,000 lẹ́yìn ìgbà tí mo kó láptọ̀pù gáàdì ẹ láfẹ́ wò ẹ wà lọ́mọ méjì mẹ́ta tí ó rà fún èèyàn kan gbé mi nìkan ní àwọn adájọ́ òjì mọ́ ìrònú kankan kọ́ bàbá àwọn yóò ti dé yẹn gbogbo eléyìí kò wá sí ní Libya ọ̀fẹ́ ni wọ́n mọ̀ tọ́mọ rẹ ọwọ́ adágbà wọ́n sọ ìyàwó fún wọn èyí tó jọ́kọ wọ́n wá yàwó fún èyí tó jẹ́ yàwó wọ́n wọ̀pọ̀ fún wọn àfọ́ní fúláàtì àti fáfúfà nìkan wọ́n sì wá sẹ́ fún gbogbo kan nílé àti bọ́ka pépà kan wọ́n pè ní Al-Mujahid ó ní àtẹ̀gíyìrù mustahil ní Nàìjíríà ó nígbà tí Nàìjíríà rí polisi náà sọ owó òdòjì abẹ́rẹ́ ti bàbẹ́ ní ẹnu mi wò nínú àwọn ọ̀dọ́ pé ìwòlá fáàgì sọ ìgbà wọn náà lébi àlékò ó ní kí Nàìjíríà fi ṣe é sí ibẹ̀ yẹn pé ti yín ni ibẹ̀ yẹn owó òdòjì ìjọ òun ẹ ti bọ́ sínú wàhálà ni wọ́n ti gbé sọ ọmọ Nàìjíríà tí ọba ti rówó ẹ máa pẹ́ ni tẹ́ ẹ bá fi ṣe investment láti 74 ni irú lẹ́tà gbé ìgbà máa gbé ọmọ Nàìjíríà wà nínú ìlú tó lépo ìyẹn ti gbé wò
mọ iye tó bá sọjọ́ kó jáde ní bọ́ọ̀ fẹ́ fi ṣètò náà èyí ló dé wákàtí 5 ní Ṣàngó wákàtí 2 ni wọ́n ti pín wò ìbá tó ní sẹ́nitọ́ kìnnìkan tó làkíṣe náà yín Ṣàngó ní òní kò sí wàhálà mọ́ kí náà rí èyí ti pín wò ní ìsìnkú ọmọ lẹ́bí ìlú ọkùnrin nígbà tí wọ́n pa ibi lọ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n yan ọmọ rẹ̀ ẹ̀sọ́ lérí tí wọ́n pa ní sítorí tiwa táyọ̀ ọmọ rẹ̀ á ní sóyè ní bàbá rẹ̀ ni supreme leader wọn àwọn náà ní president yìí àwọn náà ní prime minister àwọn tó ní supreme leader wọn lamẹ́ríkà fẹ́ parẹ́ tó lóun ní ló gbọ́rọ̀ ọlọ́run dání ta ni terrorist Amẹ́ríkà ní terrorist pláàni táwọn yóò kùtù pláàni òní Trump gbé jáde Islam ẹsẹ ẹsẹ terrorist ẹnna bá fẹ́ ṣe terrorist nìkan ló kù mélòó ní terrorist lè dààmú Nàìjíríà àwọn bandit àwọn kidnapper àwọn Boko Haram àbí mélòó ni wọ́n ti wọ́n dààmú ọmọ ológun Nàìjíríà àwọn ọmọ ológun ara wọn ti tara wọn nígbà táwọn tọ́ta àwọn kú ọbẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n lójú tu wọn. nílẹ̀ láyà kó ń bèrè àdìrí wọn yìí sá ọlọ́pàá wa láti ẹ̀kọ́ láti déédéé lò sí Nàìjíríà tí Nàìjíríà fi dàrú tẹ ẹ bá fẹ́ kó tó ayé àti wọn fẹ́ káàdé yìí tá a máa ń kájọ mẹ́jọ òun ni ẹ tẹ̀lé yóò tó kí lè àkọ́kọ́ ẹ̀ àdìrí ẹsẹ̀ déédéé dá kí ni jẹ́sẹ̀ fẹ́dúrà ẹ sọ fún mi kí ni jẹ́sẹ̀ fẹ́dúrà kí ni jẹ́sẹ̀ stéètì ìwé fẹ́dúrà wà lọ́tọ̀ ní kí wọ́n pè é ní fẹ́dúrà ṣé bákan ni wọ́n tó pè ní ọlọ́dẹ ṣe déédéé o kò sí déédéé Nàìjíríà kí ni jẹ́sẹ̀ local government ṣáàjọ́ sọmọ ìlú ni oríṣẹ́ ìtàbà máa fún wọn ní ẹ máa fún wọn yóò sọ iṣẹ́ lè jura wọn lọ but kí ẹ ṣe pé kẹ́nìkan máa gba 1.2 million kẹ́nìkan máa gba 70,000 kẹ́nìṣẹ́ ìjọba làwọn jọ ṣe ẹ wo gáàpù yẹn o àtijọ́ kàwé ni ẹ wá ní ọ̀tá pọ̀ àjọjáde poli ní oṣù tí ó gbé fásitì àkàlì èmi ò rí mọ́ níwárá ọwá ní ìdí nínú rẹ̀ ìwọ lọ fìfẹ́ ara rẹ sí mi lẹ́nu gáàpù yẹn ti pọ̀ jù ẹ̀dá bá ti sẹ̀sẹ̀ fún ọ̀ní sí bóyá 20 million per month ọmọ ìjẹ́rẹ́ ti sẹ́ fẹ́dúrà látó 2 million fẹ́dúrà kan náà ni o ṣe déédéé gáàpù yóò gbọ́dọ̀ tó bá wọn ẹ̀mọ etí sẹ́nitọ̀ kọ̀ọ̀kan gbà lóṣù ni bóyá 30 something million ẹ wá ní wọ́n lé para wọn ni mo sì gbájú 33,000 lọ gọ́fìmẹ̀ntì fẹ́ lómi ní 30 something thousand ọ̀fọ̀ owó epo 1,000 kìíní kan lọ́dá àbí owó òṣìṣẹ́ òsì change ẹ̀sọ̀ bẹ́ẹ̀ tí fẹ́ survive tí a bá dáni tó jẹ́ civil servant tó bá kọ́lé ẹlẹ́ni gbé bọ́lọ́ kiri ẹ̀kẹ́ gbé ni ìlọ́lọ́gbà ló ṣe lórí kọ́lé tó bá lọ́mọ méjì tó ń sùkúl ẹ̀kẹ́ gbé ni ọlọ́ni ẹ̀sìn déédéé wọ́n ẹ̀sìn dáadáa àṣẹ dáadáa o lọ́dà fún òṣè dáadáa sọmọ kéwù tí wọ́n bá fún òjì kú dànù ẹlòmí ìyẹnjú ọ̀rọ̀ tí ó mọ̀ àwọn afá mi ti jẹ́ àbá rẹ̀ wí méjì ní ń dá èyí bẹ́ẹ̀ bá sí ọlọ́run kọ́dà fi níjì ẹ̀ta lọ́lọ́sẹ̀ wọ́n bínú lágbájá kí ní ń bẹ̀rẹ̀ rẹ̀ tí wọ́n bínú iná fi bínú rẹ̀ ó lé ní méjì ní tí ọ̀mọ kéwù tó àfá rẹ̀ wọ́n àkọ̀mọ́ tó ní dágbàgbà bí ní sọ́jà tẹ́gùn gbé ìkọ̀ ní kéwù ọdún mẹ́wàá kí ní bẹ̀rẹ̀ tẹ́ fi bínú ọ̀fẹ́ pàfà rẹ̀ tí wọ́n lọ fẹ́ gbà bí wọ́n kọ́ èyàn fẹ́ kọ́ ní sọ́wọ́n aláfẹ́ parí ìjà ń ṣe parí tó fàyè lẹ̀ fún bó ti sọ́dá aláàbò ara ọdọ̀ jòkó sójú kan tó aláfẹ́ parí rẹ̀ fàyè lẹ̀ wọ́n ìjà ìṣe ìgbòròbá ọlọ́ni gbogbo ẹni wọ́n bá súnmọ́ iye ẹjọ́ bẹ́nẹ́fìtì láàrin yìí ọlọ́run ò lè ṣe wá bákan náà wọ́n ní láàrin jùlọ ọjọ́ bẹ́nẹ́fìtì wúlò fún ibọ́ náà ló ní káwọn kan wúlò fún wọn náà òyẹ́ ní àdìl fàṣà ìwọ̀lẹ̀ mọ̀gá ọlọ́ni ẹ má wù àbàjẹ́ má ìwà tọ́ka kọ́ ẹ má wù má wà fún bá dọ́dọ́ tí torí owó ọwá kórìtọ̀ ọlọ́pàá àwọn ló gbé yẹn ogbó ọmọ fẹ́ lu ọmọ kí lọ wá owó ọwà ní tó ta ni ó ní tó mẹ́sì òsì mẹ́ tí ń gbá bọ́ọ̀lù kọ́kọ́ gba ara lẹ́yìn kalẹ̀ kó lù wọ́n ò lè lówó tó ọ̀sán àbòsí mẹ́ pọ́nmọ́ ìlú yìí níjọ́ lọ bẹ́ẹ̀ lọ́mọ tí ń tàbí ọwọ́ tàtẹ́lẹ̀ nígbà tó lọ pé wọ́n máa ń ṣeré ipá débi ọ̀la ṣé tó jẹ́ tó mú tó fi rán mọ́ ó tọ́ lọ́run ló ń ṣe fún ọ kò ní gbàgbé rẹ̀ mìíràn ọ̀fẹ́ dọ́rọ́ lóò gègé ni yẹni àdìl fàṣà ìwọ̀n mú bí ọlọ́ ni máa ń dá àti ilẹ̀ àlọ́lá ìrùsùkúwà kò sẹ́ni tí mo dá tì ní fún ní tó nídìí èyí ni wọ́n bá tó rí jẹ sọ́nù ẹ̀rẹ́ tó bẹ̀ ó lè bọ́ra rẹ níjọ́ tó ti níyàwó bó ríra rẹ bọ́ o sì níyàwó tá a sí rí rẹ bó ọlọ́ni jẹ̀ni àdìl fàṣà ìwọ̀n mú wọn báàgì mọ́ sọ́tẹ̀ ọlọ́ni yà ìṣògbọ́n àlẹ́ ọ̀tẹ̀sà á sì wá sí fún yín ní bọ́yẹ̀ ọlọ́dẹ gbọ́ jẹ́mi náà gbọ́ má jẹ́ wí lásán jẹ́mi náà lè mú lò jíwọ́ náà lè mú lò Allahumma rabbana atina fid dunya hasanatan وفي الآخرة حسنة